Sunday Igboho Tafa Adeoye tuntun Yorùbá ló ń bà mẹ́lẹ̀rò ẹnu tó fi ń sọ pàdé gún náà fi ń pàdé òtúngún mọ́ o. Sunday Igboho Tafa Adeoye tuntun Yorùbá ló ń bà mẹ́lẹ̀rò ẹnu tó fi ń sọ pàdé gún náà fi ń pàdé òtúngún mọ́ o. Gbogbo ọmọ Yorùbá síkàlájú sílẹ̀ lẹ́hùn wí o ogun Fúlàní ti dé bòde akíkanjú kan ò lè dògún sẹ́ sẹ́nìkà ti Ìgbòho lẹ́yìn o. Sunday Ìgbòho Tafa Adeoye tuntun Yorùbá ló ń bà mẹ́lẹ̀rò ẹnu tó fi ń sọ pàdé gún tó fi ń pàdé òtúnkún mọ́ o. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ kábíyèsí ọ̀rọ̀ tó dé. káwọ́ sùn ọ̀tán sẹ́ kákàríbọ̀ náà ọ̀tán náà ti ṣe ni ẹni tí yóò jẹ baálẹ̀ ó di dandan kọ́kọ́kọ́ tẹ̀ lódó a kì í joyè sáàrin ebè bẹ́ẹ̀ lẹ́nìkan ò ní joyè sí koroko then ìwọ àgbàdá lọ́kàn ó lẹ́ni tí òun bá ń lé olóyè Sunday Igboho lọ́ bá ń lé òun ló dáhùn lásìkò tá a nílò olùgbèjà ṣé làwọn àgbà tó kù mọ́ wa lójú tẹ́lẹ̀ rí àlólórí ní Nàìjíríà ìjọba Fúlàní la ní kì í ṣe tiwa àwọn aṣíwájú Yorùbá tá a tún ní bísínẹ́sì àti politics ni wọ́n fi wá ṣe bẹ́ẹ̀ sì rèé ogun Fúlàní ti débodè àgbò tó fẹ̀yìn rìn sí lọ́lọ́rì múra ogun wá ńgbà tá a níjọba ọ̀daràn tàbí bó ló ṣe rọrùn fún Fúlàní tí ń daran láti ní AK-47 tí sì ń gbé kọ́rùn láti ìlú kan sékejì tẹ́lẹ̀ kankan ò sì challenge ẹ̀ ó ti ní baba nígbẹ́jọ́ nìyẹn kẹ́ eégún tó bá ní baba nígbẹ́jọ́ ní jìjà gbòòrò lójúmọ́ leegun wọn ń kàn tábàrà wọn ń pọ̀ sí i bí wọ́n ti ń jí wàá gbé ni wọ́n ń pa wá bí wọ́n ti ń fipá báwọn obìnrin lò pọ̀ ó ní wọ́n ń sokò àwọn dákúdákú lóúnjẹ fẹ́ràn tiwọn àwíwéwé ìjọba ò dá wa lóhùn gba rìpọ́ọ̀tì ojú làwọn ọlọ́pàá ilẹ̀ yìí ń mọ́ wa wọn làwọn ò lè dá sọ̀rọ̀ Fúlàní darandaran o àwọn ti dẹran baálé nìyẹn wọ́n ti di àṣẹmọ́lù jẹ́jẹ́ lólóyè Sunday Igboho ń bẹ nílé ẹ̀ kí wọ́n tó pa Dr. Aborode sóko ẹ̀ ní gàngàn àwọn ará ìlú ẹ̀ lọ́wọ́ bẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ sí olóyè Sunday Igboho ṣé bàbá dàbí tó bí ọ̀yàn tààyàn olè aláwo tí fọ́ fọ́rí gbogbo a máa sún ní í sí ìjọba tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ òmìnira ni olóyè Sunday Igboho bá gbéra ó gbàlú ìgàngàn kalẹ̀ lọ́wọ́ ogun Fúlàní tó sí wọn mọ́ láti ìgbà náà nílùú ìgàngàn ti wà lómìnira ẹ̀mí Àkàndá ṣe ní ìtọ́ bá gbani kalẹ̀ lọ́jọ́ ogun ló yẹ ká wárí fún bí gbanigbani ìtọ́ bá gbà yàn sílẹ̀ lọ́jọ́ ìjàngbọ̀n ló yẹ ká sátọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà tá a bá wá rí ẹni tó gbẹ̀mí ẹni là nínú dààmúdààmú ọ̀tọ̀ ó sì yẹ lẹ́ni tá a lè pé bọ́ ọ̀yà lọ́gbà wọn kalẹ̀ nílé rá olùfọn ní ọ̀jẹ̀kógun ti jà wọ́n lẹ́rìn Ṣàngó Olúkòso Arábàmbí àkàtà yẹ́rìyẹ́rì ní ọ̀jẹ̀kógun ti kó wọn ní kòso ìbẹ̀rù ògún lákàyé ní ọ̀jẹ̀kógun ti kó àwọn tèrè lọ fẹ́ẹ́fẹ́ẹ́ wọn rè mí ṣe púpọ̀ fún wọn nífẹ̀ẹ́ ìjà yìí bá ti sọnù tán bíi sasa ìgbálẹ̀ pé kì í bá ṣe kúrun méjì gan lójú ogun àwọn àgbẹ̀ ìbájìyà gbé lọ́dún 1968 sí 1969 ọpẹ́lọpẹ́ akọni Tafa Adeoye ìdínú tèmi Àkàndá fi ní olóyè Sunday Igboho is the reincarnation of Tafa Adeoye olórí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà bàbá ṣe gudugudu méje àti yàyà púpọ̀ ló bí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ẹnìdí tíjọba fi bẹ̀rù wọn bó ni wọ́n ṣe mú Tafa Adeoye mọ́mọ́ fẹ́ sọ̀tàn lónìí o mọ́mọ́ fẹ́ sọ̀tàn Àkàndá wọn sọ̀rọ̀ mo fẹ́ sọ̀tàn mo fẹ́ rán wa létí ìṣẹ̀lẹ̀ tó ti dé kọjá lọ bó ni Tafa Adeoye àtolóyè Sunday Igboho ṣe jọra kò sẹ́gbẹ́ akọ̀yà kankan lónìí kò sí ẹgbẹ́ ajìjàngbara kankan tá a lè fi wé Àgbẹ̀kọ̀yà ìgbà yẹn ṣe é mọ̀ pé sí àgbẹ̀ ní sí àwọn baba ńlá wa kòkó ọ̀pẹ obì ni wọ́n ń gbèjì
mbọ̀tì orí kòkó ni wọ́n ti ń rí owó gẹ́rẹ́gẹ́rẹ́ ayé àwọn àgbẹ̀ ń dá torí pé wọ́n ń gba kòkó lókè òkun ni wọ́n fi ń ṣe tíì ni wọ́n fi ń ṣe kọfí chocolate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó wu àwọn àgbẹ̀ ni wọ́n ń ta kòkó wọn fún àfi bó ṣe dín ní early 1950s ìjọba western region ìgbà náà wọ́n bá rí gbé dẹ́pò sí àwọn ìgbèríko wọ́n fi mọ́nẹ́jà sí wọn nínú lọ pé ìjọba ọmọ ra kòkó lọ́wọ́ àwọn àgbẹ̀ àwọn mọ́nẹ́jà wọ̀nyí ni ọmọ yẹ kòkó wò àwọn ni ọmọ gírèdì ẹ̀ lórí skéèlì wọn ó dùnádùrà wọ́n sanwó fún àwọn àgbẹ̀ àfi pé nǹkan ṣe yé bèrè o làwọn mọ́nẹ́jà yìí bá pàwàdà bí ọ̀gá wọ́n di àgbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ dòńtòló wọ́n bẹ̀rẹ̀ sí ní rí àwọn baba ńlá wa jẹ lójúmọ́ lọ́wọ́ kòkó ń wálẹ̀ wọ́n rí pé kòkó wọn ò gbé wọn dáadáa ní pásítọ̀ àwọn mọ́nẹ́jà dẹ́pò wọ̀nyí bá ń sanra làwọn ọmọ ìjọ àgbẹ̀ tí ń ṣe wàhálà kórè ní bá ń rò ṣùgbọ́n ta lè kú tí òrùjọ ológbò fún wọn sọ ọ́ di sọ inú ẹ̀kú wọn fọ̀ràn mọ́ ọlọ́run wọn kí wọn pariwo síjọba létí ìjọba ò dá wọn lóhùn ó sì ti ní iye owó orí tíjọba kàn nípa fún wọn láti san £1 10 shilling ó dáa náà ẹ bá wa tún àwọn òpópónà wa ṣe ọ̀nà tọ̀nà là ń tọ̀ ká tó gbé kòkó wa dé dẹ́pò ìjọba kọ̀ pàkọ́ sí wọn inú ń bí àwọn àgbẹ̀ ara ń kan wọ́n síjọba tí ń rẹ́ wọn jẹ lẹ́yìn ìdìtẹ̀gbàjọba tó wáyé lọ́jọ́ 15 oṣù kínní ọdún 1966 General Thomas Agoye Irosi di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tuntun lábẹ́ ológun Lieutenant Colonel Adékúnlé Fájuyì ó di gómìnà ìwọ̀ oòrùn Nàìjíríà lẹ́yìn ìgbà tí wọ́n ti pa àwọn olóṣèlú ńláńlá àtọ̀pọ̀ olóyè nínú iṣẹ́ ológun pẹ̀lú ìyàwó wọn níbẹ̀ ni wọ́n ti pa Prime Minister Abubakar Tafa Balewa wọ́n pa Amadu Bello wọ́n pa Ládòkè Akíntọ́lá wọ́n pa Festus Okotie-Eboh wọ́n pa Sarumi Sadauna wọ́n pa Latifat Adémọ́lẹ̀gún wọ́n pa Hafsat Bello wọ́n pa Ahmed Ben Musa Brigadier Samuel Adémọ́lẹ̀gún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́fà péré ńgbà tá a fi wín kàlá fi sàn ìdìtẹ̀gbàjọba míì tó ṣẹlẹ̀ lọ́jọ́ 29 oṣù keje ọdún 1966 kan náà níbi tí wọ́n ti pààrẹ Agoye Irosi pẹ̀lú Adékúnlé Fájuyì sínú ilé ìjọba Alágùdé ńbàdàn wọ́n sì kú wọn bí ewúrẹ́ Agoye Irosi nìkan ni wọ́n fẹ́ pa o ìdí ni pé wọ́n fẹ́ràn Adékúnlé Fájuyì lọ́wọ́ ní èmi mọ́ lálejò nígbà tẹ bá pa mí lálejò tẹ dá mi sí kìnìkìn ti sẹnu ọjọ́ ẹ yà pa èmi náà pẹ̀lú rẹ̀ ni o bí wọ́n ṣe pa àwọn méjèèjì rí o wọ́n sì kú wọn sínú igbó kan ní Lálùpọ̀n General Yakubu Gowon ó wá dààrẹ tuntun Colonel Robert Adéyínká Adébáyọ̀ ó di gómìnà fún Western Region ọ̀rẹ́ lòun àtàdékúnlé Fájuyì ọmọ Èkìtì làwọn méjèèjì ọ̀kan wá látàdó Èkìtì ọ̀kan wá láti Ìyìn Èkìtì bí Yakubu Gowon ti di ààrẹ tán lórí ìjọba Fẹ́mi Awólọ́wọ̀ kù lẹ́wọ̀n ní Kàlàbà ẹ̀wọ̀n ló ń wà ní tiẹ̀ tí ọba ti pa pẹ̀lú àwọn Akíntọ́lá àti Balewa àṣebọ́lọ́hún ọba mi bá ń ṣeré á sì rò wípé Benin ṣe Gowon mú Awólọ́wọ̀ jáde lásán ó sọ ọ́ di Federal Minister of Finance àti Chairman Executive Council àwọn ríjọ́ọ̀nù wọ̀nyí nílò owó láti ṣèjọba tẹ̀tẹ̀ òkòkò ti lómi nílẹ̀ tẹ́lẹ̀ fún Adébáyọ̀ ètò ọrọ̀ ajé rú gọ́gọ́ níjọba ìwọ̀ oòrùn Nàìjíríà púpọ̀ nínú àwọn tí ń ṣèjọba lé lórí àgbẹ̀ ni wọ́n àwọn àgbẹ̀ tó rí ṣe dáadáa Adéyínká Adébáyọ̀ ní wá ń wá ọ̀nà tí owó fi túbọ̀ máa wọlé sí àpò ìjọba ju ti àtẹ̀yìnwá lọ ọba gbé owó orí tuntun jáde ó ní kí àwọn àgbẹ̀ tí ń san pọ́n kan àti ṣílè 10 kí wọ́n máa san pọ́n 8 ó sì fòdé lé pé dandan ni wọ́n ní láti san o ta ló tó kù sọ́jà lójú bọ̀tì iṣẹ́ tó bá ti gbàágùn lójú ẹni ó di dandan kó wá ń jẹ fún ni ẹni tó bá wá fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹni ẹ̀mí ẹni ló fẹ́ gbà o má sì foko mi dáná mọ́ ọjọ́ kan làásòfin rẹ̀ kò lè wá kó ní joyè ilé bàbá ẹ̀ wọ́n ń búyẹ̀ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kú ẹ̀
ò tí ì pé ọjọ́ kú rẹ ti pé oúnjẹ tẹ́lẹ̀ ni òpin egbò ọkọ̀ jàtàrí ìyàn gbọ́rọ̀ kì í kú lẹ́ẹ̀mejì ìtọ́ bá gbà lọ́tẹ̀ yìí làwọn ò fún ni wọ́n bá dẹ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà sílẹ̀ o wọ́n làwọn ò ní sanwó orí tuntun November 11 1968 ní ìjàngbọ̀n búrẹ́kẹ́ gan àwọn àgbẹ̀ wọ̀nyí kóra wọn jọ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún wọ́n ṣe ìwọ́de lọ sí Mọ̀pó họ̀lù ńbàdàn láti fẹ̀hónú hàn páwọn ò ní sanwó orí tuntun bí wọ́n ti ń lọ ni wọ́n ń kọrin òbí mi pé bò ni wọ́n ti ń kọ́ ọ̀kẹ́ mẹ́fà lásán ọ̀kẹ́ mẹ́fà lásán bí ọ̀gbákú mọ̀ yóò gbórí bíbẹ́ ọ̀kẹ́ mẹ́fà lásán orin tí wọ́n kọ dé Mọ̀pónú làwọn ìjọba náà ń bá mọ́rin kọ àwọn náà sọ pé àwọn ò sí ń bẹ̀ wọ́n ní dandan lówó orí jẹ́ dandan lówó orí jẹ́ túláàsì lásọ bóra dandan lówó orí jẹ́ owó orí la fi kọ́ Mọ̀pó àtàwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bẹ níbẹ̀ wọ́n bá ṣínà ìbọn fáwọn olùwọ́de wọ́n pa bí 20 láàrin wọn àṣìṣe ńlá ni fúnjọba ológun lọ́kàn wọn yóò dẹ́rù bá àwọn olùwọ́de ṣùgbọ́n ṣe ló tún ró wọn lágbára ìjàngbọ̀n yìí bá fò kúrò nìbàdàn ó di ti gbogbo western region pátá ní ràn bí òrùn lójoojúmọ́ sí Tafa Adeoye sọdẹ́sàgbẹ̀ni láti àkànrán òní olórí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà àwọn ìsọ̀ǹgbẹ rẹ̀ ní Mustapha Òkìkírungbó Tafa Pópóọlá Adéníyì Ẹ̀dá Adébáyọ̀ Kòbíowó Ràfíù Ìṣọ̀lá Múdàṣírù Adéníran Adégòkè Akékùéjò Alhaji Lásìsì Lálẹ́kan Akíkaka Wàhídì Bàbá Ìjẹ̀bú láti Ajíbọ́dẹ ohun tí ẹgbẹ́ wọn ń fẹ́ ni pé kíjọba ó yọ àwọn aṣojú tí wọ́n fi dógò ti àwọn lọ́rùn kíjọba ó yọ àwọn baálé agbẹ̀yìn bẹ́bọjẹ́ kan kíjọba ó jáwó orí wálẹ̀ pátápátá kíjọba ó sì fòpin sí fífipá gba owó orí kówó kòkó ga sókè sí kíjọba ó sì ṣàtúnṣe àwọn ọ̀nà tó lọ sí ìlú kéréje wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kéde ìyìn rere káàkiri ìgbèríko ọ̀kẹ́ mẹ́fà lásán oná lórin tí wọ́n ń kọ́ kiri wọ́n ní àgbẹ̀ kankan ò gbọ́dọ̀ sanwó orí fúnjọba ológun lásìgbò àti dàrúdàpọ̀ bá bẹ̀rẹ̀ láàrin ìgboro ìlú Ìbàdàn àtàwọn ìlú àti ìgbèríko tó kù jákèjádò ilẹ̀ Yorùbá láti àkànrán gan lógún ti ṣẹ́yọ kó tó búrẹ́kẹ́ tó fẹjú gan lóríta Ọlọ́run dání lágbègbè Ògúnṣọlá àtàbà Akínyọdé níjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà ti Ṣẹ̀yìn gómìnà Adéyínká Adébáyọ̀ ń kan rí mọ́nú ó ní gbogbo tó bá gbà ló ń wó fún gẹ́gẹ́ bí ológun gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn alátìlẹ́yìn bàbá Tafa Adeoye ṣe wí ó ní nígbà tí wọ́n dé olórí wa Tafa Adeoye wà ní àkànrán àwa dúró sí oríta Ọlọ́run dá bàbá ti kì wá nílọ̀ bá a gbọ́dọ̀ ṣe nǹkan kan láti gbẹ̀san ohunkóhun tíjọba bá ṣe sí wa àfi tóun gangan bá dé o ọlá gbọ́dọ̀ sọ̀rọ̀ àfi lẹ́yìn tóun bá ti dáhùn gbogbo ìbéèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ òun bí àwọn ọlọ́pàá ṣe ń yanbọ̀ lọ́dọ̀ wa wọ́n ń kọrin fún wa pa lórí kunkun a sì ń fi kú run mú bí wọ́n ṣe dé oríta Ọlọ́run dá wọ́n yìnbọn sí méjì nínú wa àwa tó kù bá fi ara pamọ́ torí bàbá Tafa Adeoye ti láàgbọ́dọ̀ sí nǹkan kan abápàrọ̀ kò sí baba ní àkànrán ọwọ́ àbá wa lóríta Ọlọ́run dá dídé tó dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láì tí èwe nǹkan kan wọ́n tún yìnbọn ọba ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ tó tẹ̀lé Tafa Adeoye Tafa ní tó ń ọmọ pé tí ìjà lè bá wà o bàbá òdì hámẹ́ra bẹ́ẹ̀ ni ò gbébọn dání ọba náwó sí òfurufú ọkọ̀ máa ń di ìbọn ní ìkí ẹyọ kan péré náà ló yìn sí àwọn ọlọ́pàá yẹn ní ọba bẹ̀rẹ̀ sí ní ṣubú léra wọn bí náà ìjàgbá yìí ṣe búrẹ́kẹ́ káàkiri ìlú àti ìletò káàkiri ilẹ̀ Yorùbá nìyí o wọ́n dáàfin ọdẹ mọ̀fìn sára ọba Adéníran Akínsànyà ọba ríkú ọba họ wọ́n dáná sun láìbírí bàbá wọ́n dáná sun Mẹ̀sí Ọlọ́yẹ̀ wọ́n dáàfin Orímọ Olóṣè níjẹ̀bú-Igbó ọba Adétáyọ̀ Sámì jíjí tó jí ní December 16 1968 àwọn olùwọ́de wọ́n kúnnú ààfin rẹ̀ pátákọ́ni pẹ̀lú oògùn àti nǹkan ìjà olóró míì wọ́n dáná sun ààfin rẹ̀ wọ́n jó gbogbo mọ́tò níná bó ṣe sàásálà fún ẹ̀mí ẹ̀ Ọlọ́run ọba ń gbọ́kọ̀ sẹ́ni tó yé ọjọ́ kẹta ló padà sáàfin wọ́n tún wá lọ bọ̀tì abiyamọ mojoko bódò lọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà
ti gba gbogbo ìlú àti ìgbèríko gbogbo bí Òṣogbo, Ìkirè, Ọ̀yọ́, Gbọ̀ngán, Ẹdẹ, Ìwó, Ilé Ogbó, Èjìgbò, Ìkìrun, Ìlá Ọ̀ràngún, Iléṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ògbómọ̀ṣọ́ lélẹ́rú ti sungi jù. Káìkàìkàìkàì ìlú Ládòkè Akíntọ́lá òfò tó ṣe wọ́n ń bí ò ṣe máa fi gbogbo ẹnu sọ. Ìlú Brigadier Benjamin Adékúnlé ẹ sáàmù Black Scorpion Commander 3rd Marine Commando lójú ogun Biafra lẹ́yìn òpin ọ̀sẹ̀ tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó fi Benjamin Adékúnlé jẹ́ àṣìpa Ògbómọ̀ṣọ́ níjàngbà Àgbẹ̀kọ̀yà wọlé wẹ́rẹ́. Àwọn olùwọ́de di gbogbo ọ̀nà tọ́wọ̀ ló Ògbómọ̀ṣọ́ wọ́n fọ́ gbogbo ààfin wọ́n sì béèrè fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìgbà náà. Ọba Ọlájídé Ọláyọdé wọ́n mú wọ́n sì pa á lójú ẹsẹ̀. Wọ́n pín ẹran rẹ̀ kélekèle wọ́n pa ìyàwó àtọmọ ẹ̀ wọ́n sì pa 5 nínú àwọn ìjòyè Ṣọ̀ún. Ṣàṣà ìgbálẹ̀ ni wọ́n fi bẹ́ orí ọba. Ọ̀pọ̀ èèyàn ló farapa yánnayànna. Ọmọ ọwọ́ kọ̀ mẹsẹ̀ ìlú jẹ nínú ẹ̀. Ọ̀pọ̀ ilé agbára lẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà kọlù. Wọ́n balẹ̀ ẹjọ́ jẹ́. Wọ́n lọ sọ́gbà ẹ̀wọ̀n. Ọ̀pọ̀ ẹlẹ́wọ̀n wọ́n tú sílẹ̀. Wọ́n gbọ́n ọgbà ẹ̀wọ̀n Agodi yẹ́bẹ́yẹ́bẹ́ láìkú nǹkankan. Òkìkí Tafa Adeoye kàn káàkiri bíi ti olóyè Sunday Igboho. Ó di agbẹnusọ fún àwọn aláìlẹ́nìkan. Olùgbèjà fún àwọn táyé nílára bí olóyè Sunday Igboho. Àwọn sọ́jà ti pẹ̀tù sáwọ̀. Tafa àtàwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà wọ́n ti jogun ó sinmi. Tafa padà sí àkànrán lóko ẹ̀. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló wá dá sí i. Sáyẹ̀sì ẹni kẹta lèèyàn méjì fi jàjàkú akátá. Ọbáfẹ́mi lọ sí àkànrán ó fi ẹsẹ̀ rìn bí kìlómítà 2 láti lọ rí Tafa Adeoye. Ó béèrè tí wọ́n ń fẹ́. Tafa sì wí fún gbogbo tí wọ́n béèrè níjọba ṣe. Wọ́n gé owó orí kò ní pọ̀n 8 sí pọ̀n 2. Wọ́n dáríjì àwọn onígbèsè owó orí tó wà látìmọ́lé ìjọba. Kíá làwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti bọ́ síta. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ran ìjọba lọ́wọ́ láti gba owó orí sápò ìjọba. Bọ̀tì ẹni tí ọ̀fẹ́ tẹ ní àlọ́rán inú níbí ni ọkàn ta ìmọ̀wáwù. Ojú mi ni wọ́n ti bí ní ọ̀pàgbà tí ń bínú ọmọdé. Ìjọba Adébáyọ̀ ń bínú Tafa Adeoye pé kí ni fi ń ṣagbára gan-an. Ó fẹ́ wádìí agbára rẹ̀ ó sì fẹ́ fòfin mú. Ní a bá wá àdùnmọ́dé ẹ̀kẹ́ pòǹdẹ̀pòǹdẹ̀ kan. Àwọn ẹlẹ́wà obìnrin nínú àwọn ọlọ́pàá nú wọ́n ti fún ní àlàkalẹ̀ pẹ̀lú ọ̀nà tí yọ́ gbà ṣiṣẹ́ ọ̀hún láti yege. Ìǹspẹ́tọ̀ ni ọlọ́pàá yẹn ó gbé súnmọ́ Tafa Adeoye. Ikú ń bọ́ mọ́rin ọmọ òfurá. Bàbá nífẹ̀ẹ́ Awẹ́lẹ́wà. Ìjọba fabukẹ́ pàkúté ọ̀hún rè ó sì gbé ẹran ńlá. Ọ̀sẹ̀ 2 lẹ́yìn ìgbéyàwó wọn àwọn ọlọ́pàá tí ọ̀wọ́ sọ wọlé Tafa Adeoye ní àkànrán. Wọ́n kó páńpẹ́ sówó alágbára ẹni tó gùn ọ̀ràn tíbọn ò mú. Wọ́n mú olórí ogun sínkún bí ẹni mádìẹ. Wọ́n fẹ̀sùn kàn wọ́n ló gbógun owó orí takòjọba. Alágbára ni Tafa Adeoye alágbára ni olóyè Sunday Igboho. Àwọn méjèèjì ló lè pàṣẹ ìbọn. Bọ̀tì ọgbọ́n la fi pẹ́ mọ́ àyà gbangba la fi péjò pẹ̀lẹ́kùtù la fi roko òdí ọ̀pẹ. Ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ kò tó èyí tá a fi sunlé ọ̀hún lásùn nára. Èròǹgbà tèmi ni pé bí olóyè Sunday Igboho bó ṣe bẹ̀rẹ̀ láti gàngàn ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ó yẹ káwọn akọni Èkìtì ó jáde káwọn Tàkúrẹ́ Oǹdó kí wọ́n gbàgbó wọn lọ́wọ́ àwọn jàǹdùkú káwọn tìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dìde. Ìgbà náà ni Yorùbá rẹ́dì lójú tèmi. Ìdí ni pákíkanjú kan ò lè dógun sẹ́ bí ò bá sálátìlẹ́yìn fún. Olóyè Sunday Igboho nìkan kò lè wà ní Ọ̀yọ́ kó wà ní Ìbàdàn kó wà lóṣogbo kó wà ní Àkúrẹ́ at the same time. Igun tó bá ní baba nígbẹ̀jọ́ ní jíjà gbòòrò. Bájá bá lẹ́ni lẹ́yìn yóò pè sóró. Bólógìní bá lẹ́ni lẹ́yìn yóò pòdù ọ̀yà. Ijó àjùmọ̀jó ní gbayì. Kíkọ́nijó ànìkànjó kọ́ni lẹ́sẹ̀. Ẹni mo ṣe ní chapter lọ́rọ̀ àwọn jàǹdùkú tí ń jí wa lọ́mọ gbé tí wọ́n ń fẹ́ràn jẹ wá lóko. Níbo ni chapter yóò parí sí ni? Torí pé dandan ni kó parí. Kò sí ní tó níbẹ̀rẹ̀ tí kìí lópin. Èyí tó bá ti níwájú a sì lẹ́yìn. Ibi tá a wà kí chapter yóò tó bẹ̀rẹ̀ ńlá parí ẹ̀ sí ni. Àbí ìtẹ̀síwájú máa bá wa. Ṣé yóò dùn sí ni àbí
àbí yọ kan sí ìgbésẹ̀ yìí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ wa bí abẹ́gẹ́ kó òjò lásán olóyè Sunday Igboho ọ̀dàrí ń gbẹ̀yìn ni àbí yóò jẹ̀bi yóò gboríyìn nígbẹ̀yìn ni àbí ìdàkejì inú rẹ̀ ó dùn kó ràn wá lọ́wọ́ nígbẹ̀yìn bí àbí yóò kábàámọ̀ pé kí ló ń dá wa lóhùn sí ohun ọba ti fi wálẹ̀ ká máa mú okùn ya wa lọ. Chief Sunday Adeyemo, a brother and born leader, I love you with passion. Ẹjẹ̀ mo ti kú tìyẹ mọ bá ọ dá ẹ̀yẹ líle mi àkàndá mi kì í bónílé jẹ lásán ọ̀kan nínú àwọn díẹ̀ tó lè bá ọ sòótọ́ ọ̀rọ̀ ni mò ń ṣe igbó kan náà lọ́dẹ wá ń dẹ̀ ìdè ni òyédè bí ọwọ́ rẹ ṣe mọ́ nínú rẹ mọ́ fúnra láwùrà bí lọ́dá ọlákàndá ènìyàn yẹra fún àwọn máa jó lọmọ ń wẹ̀yìn rẹ o aṣọ funfun lọ́wọ́ jìnnà sálábàtà epo pupa ló gbé lérí jìnnà sóníyangí o ayé àmọ́ ti ní bí èèyàn bá ti ra ẹ̀ ṣé Yorùbá ti wé tẹ́lẹ̀ pé kú ogun nípa kíkanjú ikú odò ní pòmùwẹ̀ ikú ẹwà ní pọ̀kí ikú ara ríre ní pòódẹ kó tèmi kó tèmi kó tèmi ọdẹ akótí ẹ̀ nínú apó àgbẹ̀ akótí ẹ̀ lọ́rùn ibì pẹ̀kí ọ̀rẹ́kí lálágbèrè òkótí ẹ̀ láyà obìnrin ẹni tí ń mutí bí ọtí ni wọ́n ti mú wọn bọ̀tì inú mi á máa dùn nígbà tí mo mọ̀ pé òkè mutí sẹ́ni tó lè ti bí ọtí mú ọ òkè mọ sìgá kò sẹ́ni tó lè ró nǹkan mọ́ sìgá òkè jóbe kò sẹ́ni tó lè fún ọ lóbi ògùn jẹ́ o òkè mú gbó kò sẹ́ni tó lè fi gbó mú ọ bẹ́ẹ̀ ló sì fẹ́ràn obìnrin gọ̀dá ó ti wà lókè gíga àti dókè gíga ò ní wàhálà àti pẹ́ńbẹ̀ ló nira n ò rí tàwọn ẹlẹ́gàn tí ń bú mi nítorí rẹ̀ rò ohun tí mo rí làwọn ò rí o mo rí lẹ́fù kan náà kó la ti ń ọpẹ́rẹ́tì kò sí n tó lè dá mi lẹ́kùn láti sòótọ́ ọ̀rọ̀ tí mo bá rí fún ọ torí pé ìyá alálùbáríkà tó bí ọ ló bí mi ká ní èmi lẹ́yìn ní Ṣèyí Mákindé ni bá mọ̀ wípé torí ajá òde ni kì í jẹ́ akátí lélẹ́yìn bá tètè gbàgbé torí ewèrè ìtaláṣẹ ní tilé bá pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá papọ̀ láti ṣèrànlọ́wọ́ ńlá fún olóyè Sunday Igboho ẹni tó gba ẹnu Yorùbá sọ̀rọ̀ ẹni tó dìde láti gbèjà wa ká wá ṣàwárí irú ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá wọ́n kàn fi psychologist kan ti olóyè Sunday Igboho ni pé bí dáadáa ò tiẹ̀ lè jà ó ní àbúrò tó gbójú gbogbo ẹ̀ kílẹ̀ Yorùbá ó lè wà lómìnira ni gbogbo ẹ̀yin tí ń pé mo against Odùduwà nation ariwo òfo àti jàgídíjàgan mọ́tàgò Ṣàngó ni mí àyànràn ná araba ń bí òkò ìjà tẹnu ògbọ́njò wa ara wa ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú ọgbọ́n ju agbára lọ èmi ò rí yọkó nínú Nàìjíríà pé ó wà feasible ṣùgbọ́n mo rí òmìnira Yorùbá nínú Nàìjíríà tá a bá gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé yàtọ̀ sí ariwo àti jàgídíjàgan ẹ convince mi ẹ fún mi nílànà pẹ̀lú ètò ẹ fi nígbàgbọ́ wípé yíyọkó ní Nàìjíríà yóò ṣeéṣe yóò sì rọrùn láì ní ìtàjẹ̀sílẹ̀ láì dàlóró láì fa wàhálà kankan wọ́n wà sẹ́ẹ̀sì ẹ̀ and I will give it my total commitment and support. Èmi ti sọ àìmọye reasons tí mo fi gbà wípé kò lè rọrùn bóyá ibi tí òye tèmi dé nìyẹn o ẹ sì tún jẹ́ kí n rí àrídájú pé àwọn àgbà ń bẹ lẹ́yìn wa èmi ò ní interest nínú ogun mo ní interest nínú ìtàjẹ̀sílẹ̀ àti ìdàlóró ẹ̀yin tẹ́ bá wà lókè ògùn tẹ́ ẹ sì mọ̀ wípé ó yẹ ká jà ẹ tẹ́ bàálù létí ẹ máa bọ̀ nílé ẹ máa bọ̀ kájọ wá gbébọn kì í ṣe lórí dídáàbò bóra wa ni mò ń sọ o bí gbogbo wa lè gbébọn ìyẹn kó papọ̀ jù ṣùgbọ́n ìbọn dé dàlóró nítorí ipa fẹ́ gbòmìnira ni mò ń sọ.